إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، شر الأمور محدثاتها، كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني تسويج مجيدا لك ولك جي لتنو ترى تحفة الأولاد في توحيد رب العباد في الشيخ المقرئ محمد بن عيد الشعباني حفظه الله تعالى. chapter التي أتبره هنا chapter إليك دوغو chapter number 15. فاكيورك chapter ناني باب التنجيم. باب التنجيم actually number 73 74. باب التنجيم وني chapter تنصر نقا التنجيم. انتم كوني التنجيم أفاني ثم النجوم زينة السماء ورجم شيطان عن الأنباء وللهدى علامة على الطرق فمن يحاول غيره فما صدق وعلمها نوعان فالتسيير أجاز ما نحتاجه الجمهور والثاني علم باطل محرم يعرف بالتأثير فيما يزعم. ثاني باب التنجيم. تنجيم أوني إما كان nípa ìràwọ̀ tó ní ṣe pẹ̀lú an-nujum, àwọn ìràwọ̀ ní máa wo ìràwọ̀ ní máa sọ pé ìràwọ̀ báyìí nǹkan báyìí iná ní ìtumọ̀ rẹ̀, ìràwọ̀ báyìí tó bá ṣe báyìí lásìkò báyìí nǹkan báyìí náà ni ó ń túmọ̀ sí. So at-tanjim wa ni àfáwà ṣàlàyé kí ni an-nujum, kí ni wọ́n wà fún gan. àwọn an-nujum, àwọn ìràwọ̀ kí ni nǹkan tí wọ́n wà fún. àfáàní thumma an-nujumu zinatu as-sama'i. lẹ́yìn náà òun ni pé an-nujum, àwọn ìràwọ̀ tẹ́rí yẹn zinatu as-sama', ọ̀ṣọ́ ni wọ́n jẹ́ fún sámà. ọ̀ṣọ́ ẹwà yìí náà ni wọ́n jẹ́ fún sámà. nínú àwọn ọgbọ́n òye tí Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀dá an-nujum inú rẹ̀ òun náà ni kí wọ́n jẹ́ zinatun lis-sama' wa rajmu shaytanin 'anil anba'i. bákan náà wọ́n tún wá jẹ́ rujum lish-shayatin, tí wọ́n fi ń sọ àwọn shayatin pé wọ́n máa lẹ̀ wọ́n ní ìràwọ̀. Allah subhanahu wa ta'ala yóò máa lẹ̀ àwọn ìràwọ̀, yóò máa lẹ̀ mọ́ wọn, yóò máa fi dí wọn, yóò máa fi kọ́ dí wọn láti jí ọ̀rọ̀ gbọ́ ní sámà. wa rajmu shaytanin 'anil anba'i. so kankan tí wọ́n máa fi ń sọ àwọn shayatin so that wọ́n á lè kọ́ dí wọn láti máa jí ọ̀rọ̀ gbọ́. torí pé àwọn shayatin wọ́n máa lọ sí sámà láti lọ jí ọ̀rọ̀ gbọ́ so that wọ́n wá sọ
fún àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ nínú àwọn èèyàn. Gẹ́gẹ́ bá ṣe sọ nínú ọ̀rọ̀ àwọn alágbègbà pé wọ́n á lọ gbọ́rọ̀ kan, wọ́n á lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sámà. Wọ́n á lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sámà. So wọ́n wá sọ tí wọ́n gbọ́ yẹn, wọ́n wá sọ fún àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́, àwọn èèyàn bí nínú àwọn èèyàn bí nínú àwọn èèyàn. So láti jẹ́ pé kíni, láti jẹ́ pé kí wọ́n fi da àwọn èèyàn láàmú, wọ́n sì fi ṣì àwọn èèyàn lọ́nà. Torí pé ẹni tí wọ́n bá sọ irú nǹkan báyìí fún, yóò ní àdìsọ́kàn pé Masha Allah, ẹni tó sọ̀rọ̀ yìí fóun, irú bàbá àbí àfáà tó sọ nǹkan yìí fóun, ẹni tó nímọ̀ kọ̀ọ̀kan yìí náà ni. Ẹni tó nímọ̀ kọ̀ọ̀kan ni. Allah subhanahu wa ta'ala ní walaqad zayyana as-samaa ad-dunya bimasabiha wa ja'alnaha rujuman lish-shayatin. Ní dájúdájú, sámà ayé tá ń rí, zayyana as-samaa ad-dunya. Allahu ní a ṣe sámà ilé ayé, a ṣe lọ́ṣọ̀ọ́ bimasabiha, pẹ̀lú àwọn ìràwọ̀ kan, pẹ̀lú àwọn àtùpà kan, èyí tí ṣe àwọn an-nujum tá ń rí ní sámà yìí. Ní wa ja'alnaha rujuman lish-shayatin. Àwa ṣe ní rujum fáwọn shayatin. Ṣe ní rujum lish-shayatin. Àwọn nǹkan tí pé kíni wọ́n máa lẹ̀ mọ́ àwọn shayatin láti jẹ́ pé láti fi dí wọn, láti fi kọ́ dí wọn, láti má lè jí ọ̀rọ̀ gbọ́ ní sámà. lẹ́yìn náà àfáà ní walil huda alamatun ala turuq. lẹ́yìn náà nǹkan lẹ́kẹta tí an-nujum tó wà fún, tí Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ dá àwọn ìràwọ̀. Nǹkan lẹ́kẹta pé mẹ́tẹ̀ẹ̀ta yìí lásán náà ni wọ́n tó rí ìràwọ̀, wọ́n tó rí nǹkan mí dá ìràwọ̀ tó tayọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Walil huda alamatun ala turuq. Bákan náà yóò tún jẹ́ àmì lójú ọ̀nà tí ó máa gáìdì àwọn èèyàn, tí ó máa gáìdì àwọn èèyàn pé ibi báyìí lẹ̀ ń lọ. So tí a bá ti ń rí, táwọn ìràwọ̀ bá ti ń wà ní sámà, wọ́n ṣe kí wọ́n máa tan ìmọ́lẹ̀, wọ́n máa tan ìmọ́lẹ̀ fún àwọn èèyàn tí wọ́n ń ṣe kíni, tí wọ́n rìn lọ. Allah subhanahu wa ta'ala ní wa bin-najmi hum yahtadun. Pẹ̀lú an-najmu yìí, pẹ̀lú àwọn ìràwọ̀ yìí náà ni àwọn èèyàn náà fi máa ń mọ̀nà, wọ́n máa ń wò láti fi mọ̀nà, láti fi mọ ọ̀nà. So ẹnikẹ́ni tó bá wá ń pe àkímọ́ra wípé àwọn an-nujum yìí wọ́n ní àǹfààní kan tí wọ́n ń ṣe yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí, àfáà ní irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ òṣòdodo. Faman yuhawil ghayrahu fama sadaq. Ẹnikẹ́ni tó bá ń try láti máa lo ìràwọ̀ fún nǹkan míì tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí, òpùrọ́ ni irú èèyàn bẹ́ẹ̀. Òpùrọ́ iná ni irú èèyàn bẹ́ẹ̀, kì í ṣe olódodo. Àwọn kan mẹ́ta tí wọ́n dá ìràwọ̀ fún náà ilé. Alákọ̀ọ́kọ́, zinatun lis-samaa. Allah subhanahu wa ta'ala ní walaqad zayyana as-samaa ad-dunya bimasabiha wa ja'alnaha rujuman lish-shayatin. Dájúdájú àti ṣe sámà ilé ayé, a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìmọ́lẹ̀, pẹ̀lú àwọn iná kan, pẹ̀lú àwọn àtùpà kan tí í ṣe àwọn ìràwọ̀. Wa ja'alnaha, tí wọ́n ṣe àwọn masabih yìí, àwọn iná tààtà ní sámà yìí, a ṣe wọ́n ní rujuman lish-shayatin. Tí wọ́n máa lẹ̀ mọ́ àwọn shayatin, tí yóò máa kọ́ dí àwọn shayatin láti máa jí ọ̀rọ̀ gbọ́. Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa pé àwọn shayatin wọ́n máa jí ọ̀rọ̀ gbọ́ ní sámà. Gẹ́gẹ́ bó ṣe wà nínú suratu al-jinni aya ẹlẹ́kẹsàn-án. Allah subhanahu wa ta'ala ní wa anna kunna naq'udu minha maq'ida lis-sam' faman yastami' al-ana yajid lahu shihaban rasada. So àwọn shayatin náà sọ pé wa anna, ti pé dájúdájú àwa jẹ́ nǹkan tó pé kunna naq'udu,
minha maq'ida lis-sam'i. So a máa ń jókòó níbẹ̀ níjókòó àyẹn pé wọ́n lọ jókòó wọ́n lọ sí sánmà lẹ́ni tí ó máa retí pé àwọn fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ àwọn fẹ́ jí ọ̀rọ̀ gbọ́. So Allah subhanahu wa ta'ala wá ṣe ìràwọ̀ ní ìdí pé ó máa jẹ́ rajmu ní pé ar-ramyu wọ́n máa sọ mọ́ àwọn shayatin. So ẹlẹ́kẹta òun ni pé àwọn ìràwọ̀ yìí wọ́n ṣe wọ́n ní alamatun yuhtada biha, wọ́n ṣe wọ́n ní àmì tí a fi máa ṣe kíni tí àwọn èèyàn fi máa mọ̀nà. Allah subhanahu wa ta'ala ní wa bin najmi hum yahtadun. So àti pẹ̀lú ìràwọ̀ yìí ni àwọn èèyàn ṣe kíni wọ́n fi máa mọ ọ̀nà wọ́n fi máa mọ ọ̀nà tí ó bá ti ń tàn mọ́lẹ̀ rẹ̀ àwọn èèyàn ṣe máa rìnà ní àsìkò tó bá tàn mọ́lẹ̀ rẹ̀. Tó bá wá ń try láti lo nǹkan yìí láti lo an-najmu bí an-nujum fún nǹkan mi àbẹ́ni tó tiẹ̀ ní àwọn àdìsọ́kàn míì nípa rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ nǹkan fama sadaq, irú ẹni bẹ́ẹ̀ òpùrọ́ ni o. A rí pé láwọn àsìkò kan bàtà àná kéré tí a bá ti rí nájúmù kan ìràwọ̀ kan tó ń jábọ́ láti sánmà a sọ pé ẹnìkan ti kú níbì kan nìyẹn, ẹnìkan ti kú níbì kan, ibo láti rí gbogbo eléyìí kì í ṣe nǹkan tó correct. Nínú Sahih al-Bukhari Imam al-Bukhari gbọ́rọ̀ wá láti ọ̀dọ̀ Qatada ibn Di'amah as-Sadusi rahimahullah wọ́n ní pé Qatada sọ pé khalaqa Allahu hadhihi an-nujuma li thalath. Allah subhanahu wa ta'ala ó dá àwọn ìràwọ̀ yìí nítorí nǹkan mẹ́ta ni: zinatin lis-sama' wọ́n máa jẹ́ ọ̀ṣọ́ fún sámà, rujuman lish-shayatin kó máa jẹ́ àwọn kan tí wọ́n máa sọ mọ́ àwọn shayatin tó máa wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sámà, wa alamatin yuhtada biha àti àwọn àmì táwọn èèyàn fi máa mọ̀nà. faman ta'awwala fiha ghayra dhalika akhta'a wa ada'a nasibahu wa takallafa ma la ilma lahu bihi. Ẹnikẹ́ni tí ó bá wá ń lọ lo àwọn nùjúmù tó bá ń lò wọ́n fún nǹkan mi tó yàtọ̀ sí eléyìí tóun mú túmọ̀ kan jáde látara ìràwọ̀ tó yàtọ̀ sí eléyìí irú ẹni báyìí nǹkan irú ẹni báyìí ó ti ṣàṣìṣe o. wa ada'a nasibahu ó sì fi ìpín rẹ̀ ráre, ó fi ìpín rẹ̀ nínú ìmọ̀ ó fi ráre ẹni pé kò ní ìmọ̀ òdodo ó sì ó lọ ń ṣe ní tí Allah subhanahu wa ta'ala tí ó rán. وتكلف ما لا علم به له به ó sì ń lọ ń gbìyànjú ó ń lọ ń ṣe nǹkan tí ò nímọ̀ nípa rẹ̀ ní tí ò nímọ̀ nípa rẹ̀ ló ń sọ ní ò nímọ̀ nípa rẹ̀ náà ló ń sọ. lẹ́nu àfáà ní wa ilmuha naw'ani fatasyiru. ilmu rẹ̀ ìmọ̀ an-nujum wa ní naw'an ọ̀nà méjì ló pín sí o. ọ̀nà méjì náà ni ó pín sí. a ní ilmu at-tasyir a sì ní ilmu at-ta'thir. ilmu at-tasyir yìí òun ni kéèyàn wọ́n máa fi bí àwọn ìràwọ̀ bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ bí wọ́n ṣe ń jábọ́ bí wọ́n ṣe kíni ká máa fi ṣe ẹ̀rí lórí àwọn al-masalihu ad-diniyya àwọn àlámọ̀rí ẹ̀sìn so ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé ilmu at-tasyiri ó pín sí oríṣi méjì. ìkan nínú rẹ̀ òun ni ká máa lò fún àwọn al-masalihu ad-diniyya àwọn àǹfààní ẹ̀sìn pé lásìkò báyìí nǹkan báyìí ìràwọ̀ yìí tó ṣe báyìí nǹkan báyìí náà ní àwọn ìdájọ́ ẹ̀sìn so eléyìí ni nǹkan tí ó ṣe kíni tí kò sí aburú ńbẹ̀ iná ni nǹkan tí ó ṣàbùrú ńbẹ̀ iná ni ilmu tasyir náà lè gbà pé ọjọ́ wo ni oṣù ó parí
ọjọ́ wo ni kíní, ṣé oṣù ti yọ, ṣé kíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn nǹkan tí wọ́n máa ń lò fún. So pé ilmu tanjim níbí nǹkan tí ó tọ́ yín náà ni. Àfáàní ajaza ma nahtajuhu al-jumhur. Eléyìí tá bùkátà sí ń bẹ àwọn jumhur, àwọn olùmọ̀ wọ́n ṣe kíni, wọ́n sọ pé nǹkan tó tọ́ yín náà ni. Wọ́n ní pé nǹkan tó tọ́ ni ká lo ìràwọ̀ láti fi ṣe irú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n ọ̀nà kejì tí eléyìí wá pín sí, tí ilmu tasyir tó tún pín sí, òun náà ni tí wọ́n mọ̀ sí ta'allumu manazil al-qamar. So pé a fẹ́ kọ́ nípa àwọn ibùgbé àwọn al-qamar, ibùgbé ìràwọ̀, ibùgbé òṣùpá, ibùgbé òṣùpá. Bóyá ibùgbé òṣùpá báyìí, ibi báyìí ni kíní kan, òṣùpá báyìí, nǹkan báyìí ni ó máa ń ṣe, òṣùpá báyìí. So ààyè rẹ̀ iná ní nǹkan báyìí. So gbogbo òṣùpá, gbogbo òṣùpá ló ní manzila rẹ̀, ló ní ipò rẹ̀ ní gbogbo alẹ́ tó máa ń ṣe kíni, tó máa ń lọ dúró sí títí tí ó fi di on the 28th inú oṣù. Wọ́n tó wá di on the 29 àti on the 30. So lọ́pọ̀lọpọ̀ gbà òṣùpá ò kí ń yọ. Ṣùgbọ́n àwọn eléyìí mọ̀ nípa nǹkan báyìí ni apá kan náà àwọn salaf wọ́n ṣe kíni, wọ́n kórìíra rẹ̀ pé nǹkan tí ó tọ́ iná ni. Nǹkan tí ó tọ́ ni kí wọ́n bí sí àárín àti irú nǹkan báyìí. So àṣírí nínú wọn tí wọ́n sọ pé mubahu ni, kò sí nǹkan tó burú níbẹ̀, kò sí nǹkan tí ó burú níbẹ̀. So àfáàní wa ilmuha naw'ani fa-at-tasyiru, ìmọ̀ rẹ̀ ní ọ̀nà méjì ló pín sí. Ìkan bẹ̀ ni at-tasyir. At-tasyir òun la ṣàlàyé síwájú yìí. Ajaza ma nahtajuhu al-jumhur. So àwọn jumhur wọn eléyìí tá bùkátà sí ń bẹ inú ìmọ̀ at-tasyir yìí, wọ́n ṣe kíni, wọ́n sọ pé nǹkan tó tọ́ ni. Wa-ath-thani ilmun batilun muharramun. Ẹlẹ́ẹ̀kejì ilmun batilun iná ni, ìmọ̀ tí ó tọ́ iná ni. Ẹ̀kejì ìmọ̀ tí ó tọ́ iná ni muharram, haram iná ni. Yu'rafu bit-ta'thiri fima yuz'amu. Wọ́n máa pè é ní ilmu at-ta'thir. Wọ́n máa pè é ní ilmu at-ta'thir. So òun náà ni pé kí èèyàn máa nígbàgbọ́ wípé ìràwọ̀ ní àwọn ìràwọ̀ wọ́n máa ń lapa lórí mímọ̀ kọ̀kọ̀. Ẹni pé a bá ti rí ìràwọ̀ báyìí tó ṣe báyìí, a fi ṣẹ̀rí lórí ìmọ̀ kọ̀ọ̀kan tó pamọ́. Pé ìràwọ̀ tó jábọ̀ yìí ẹnìkan ti kú nìyẹn. Ìràwọ̀ tó ṣe kíní kan yìí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ níbí báyìí. So eléyìí ni àfáàní pé ilmun batilun muharram. Ìmọ̀ tí ó tọ́ ni, ìmọ̀ haram iná ni eléyìí. Torí pé al-ghaybu lillahi wahda. Allah subhanahu wa ta'ala iná nìkan ni ó mọ̀ kọ̀kọ̀. Kò sí ẹlòmíì tí ó mọ̀ kọ̀kọ̀. So eléyìí ni báàbù at-tanjim. Lẹ́yìn náà àfáà tẹ̀síwájú ní pé báàbù ash-shafa'a. Báàbù ash-shafa'a. Chapter tó ń sọ̀rọ̀ nípa ash-shafa'a, ìṣìpẹ̀. Báàbù ash-shafa'ati. Àfáàní ní ẹsẹ̀ orin 78. ثم الشفاعة لها قسمان كلاهما في محكم القرآن منفية وهي عن أهل الشرك وليس في بطلانها من شك. ثانيهما شفاعة بإذنه لمن يكون مؤمنا بدينه دليلها في آية الكرسي مثالها شفاعة النبي له شفاعات كفض الموقف ليدخل الجنة كل مقتفي. فأنا باب الشفاعة chapter تنصر نبقى شفاعة ìṣìpẹ̀, intercession tá ṣe ìṣìpẹ̀ fún yàn, tawassutu lil ghayri, kí yẹn ṣe ìṣìpẹ̀ fẹ́nìkan, kí yẹn fira rẹ̀ sáàárín èèyàn méjì.
kí èèyàn fi rẹ̀ èèyàn sáàárín èèyàn méjì pé ẹni alákọ̀ọ́kọ́ eléyìí, èmi wá wà láàárín ẹni ẹlẹ́ẹ̀kẹta eléyìí láti jẹ́ kí mo fẹ́ gba nǹkan látọ̀dọ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta fún ẹni alákọ̀ọ́kọ́ tí wọ́n ń pè ní ṣàfáà iná lélẹ̀. àfáàní thumma ash-shafa'atu laha qismani. lẹ́yìn náà wá ní pé ṣàfáà oríṣi méjì, ìpín méjì ló ní, ó pín sọ́nà méjì. kilahuma fi muhkamil qur'ani, méjèèjì ló wà nínú al-Qur'an, nínú àwọn àyátì tó yanjú tó hàn tó clear nínú Qur'an náà láti rí méjèèjì yìí. manfiyatun wa hiya an ahli shirki. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní ash-shafa'atu al-manfiyya, ṣàfáà tí wọ́n takò, ṣàfáà tí ò sí, ṣàfáà tí ò rinlẹ̀, tí ò ní ọ̀kọ́ rárá. wọ́n wá ṣe náfíù rẹ̀, ó jẹ́ manfiyatun an ahli shirki, kúrò lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ. ẹni pé gbogbo àwọn ẹlẹ́bọ pátá, àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ tí wọ́n ṣẹbọ sí Allah subhanahu wa ta'ala, wọ́n ní ṣe kíni, wọ́n ní ṣe ìṣìpẹ̀ fún wọn. wala tanfa'uhum shafa'atu ash-shafi'in. ṣàfáà olùṣìpẹ̀, ìṣìpẹ̀ olùṣìpẹ̀ kankan ò ní ṣe wọ́n láǹfààní tí wọ́n lè jọ́gbìn ní al-qiyamah. kò sẹ́nìkan tí ó ṣèṣìpẹ̀ fún wọn pé wọ́n wá fi kúrò nínú náà, wọ́n fi wọ̀ náà, àbí kí wọ́n ti fi wọ aljanna, wọ́n fi dájọ́ fún wọn pé aljanna nìkan wà. kò sí. Allah subhanahu wa ta'ala ní ohun sọ̀nà al-Qur'an ní suratu al-Baqarah ayat tó síwájú ayatul kursi. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة. ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ máa ná inú tí a pèsè fún yín. min qabli an ya'tiya yawmun, síwájú kí ọjọ́ kan tó dé, pé ọjọ́ wo ni ọjọ́ tó yẹ pé la bay'un fihi, kò ní sí káràkátà ń bẹ, wala khulla, kò ní sí pé ẹ lágbájá ọ̀rẹ́ ayọ̀ mi ni, wala shafa'a, kò sì ní sí ìṣìpẹ̀. ẹni pé ẹni tí ó bá jọ́sìn fún Allah subhanahu wa ta'ala, tí ó jẹ́ mùmínì, kò ní sí ìṣìpẹ̀ fún irú èèyàn bẹ́ẹ̀. so وهي شفاعة وهي عن أهل الشرك منفية وهي عن أهل الشرك. so منفية ṣàfáà yóò jẹ́ منفية, ó jẹ́ nǹkan tí wọ́n mú kúrò, tí wọ́n negate, tí ò ní wáyé rárá fáwọn ẹlẹ́bọ. ẹlẹ́bọ ò ní ṣe ìṣìpẹ̀ fún yàn, wọn ò sì ní ṣe ìṣìpẹ̀ fẹ́lẹ́bọ. ẹni tí ó bá ṣe Islam, wọn ò ní ṣe ṣàfáà fún, òun náà sì ní ṣe ṣàfáà fún yàn. وليس في بطلانها من شك. kò sí iyèméjì níbi pé ṣàfáà tó wà bátìlà iná, ṣàfáà tí ò wọlé nínú ẹ̀sìn ni, tí ò ní ṣẹlẹ̀ rárá. iná ni ṣàfáà yìí. Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa rẹ̀ nínú al-Qur'an tó ṣe náfíù rẹ̀. ó ní walaqad ji'tumuna furada kama khalaqnakum awwala marra وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء. ولقد جئتمونا فرادا، ní ọjọ́ ìgbìdà al-qiyamah báyìí, ẹ ti wá bá wa furada láàṣọ lọ́yọ̀ kọ̀ọ̀kan. kama khalaqnakum, gẹ́gẹ́ bá ṣe dáyín náà ni àdáyín lọ́yọ̀ kọ̀ọ̀kan náà ni. kò sẹ́nìkan tí ó gbẹ́ nìkan pọ̀ lọ́jọ́ ìgbìdà al-qiyamah, pẹ̀lú pé kálukú owó ayé lọ́yọ̀ kọ̀ọ̀kan náà ni. gẹ́gẹ́ bá ṣe dáyín nígbà àkọ́kọ́. wa taraktum ma khawwalnakum wara'a zuhurikum, èyí tí a wá fún yín pé nǹkan báyìí ni kẹ́ tẹ̀lé, nǹkan báyìí ni kẹ́ ṣe, ẹ gbàgbé rẹ̀, ẹ fi sẹ́yìn yín, kákún. wọ́n ní wa ma nara ma'akum shufa'a'akum alladhina za'amtum annahum fikum shuraka. àwárí pẹ̀lú yín àwọn shufa'a'u yín, àwọn tẹ́ ń sọ pé wọ́n ṣèṣìpẹ̀ fún yín, àárí wọn pẹ̀lú yín. àwọn tẹ́ ń jọ́sìn fún lórúkọ pé àwọn ni wọ́n ṣèṣìpẹ̀ fún yín lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, àárí wọn pẹ̀lú yín. gbogbo wọn ti tabarra'a kúrò lára yín. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا. lásìkò tó pé àwọn tí àwọn èèyàn tẹ̀lé ní ayé, wọ́n máa bọ́pá bọ́sẹ̀ kúrò lára àwọn tó tẹ̀lé wọn, pé àmọ́ wọ́n rí. àfáàní thanihima shafa'atun bi'idhnihi.
liman yakunu mu'minan bidinihi. Ẹlẹ́ẹ̀kejì nínú ṣàfáà òun ni shafa'atun bi'idhnihi, òun ni ṣàfáà tí ó máa wáyé pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala. èyí tí ó máa wáyé pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala liman yakunu mu'minan bidinihi. eléyìí ṣàfáà eléyìí yóò máa wà fún àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. àwọn ni ṣàfáà eléyìí àwọn ni yóò wà fún. eléyìí ni oríṣi kejì nínú ìpín tawhid, nínú ìpín ṣàfáà. òun ni ash-shafa'atu al-muthbata, ṣàfáà tó rinlẹ̀ tí Allah subhanahu wa ta'ala tí yóò máa fi tí yóò fi gbà láàyè sí fún ẹni tí ó bá nígbàgbọ́ sí. ẹni tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala òun ni ó lè ṣe ṣàfáà fẹ́ lómi. ẹni tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala òun ni wọ́n lè ṣe ṣàfáà fún. ṣàfáà yìí wá ní májẹ̀mú, ní májẹ̀mú méjì sí mẹ́ta. so alákọ̀ọ́kọ́ òun ni ridallahi ani shafi'i. òun ni pé Allah subhanahu wa ta'ala yóò ṣe kíni, yóò yọ́nú sí ẹni tó fẹ́ ṣèṣì pẹ̀ wal mashfu'i lahu, àtẹni tó wọ́n ṣèṣì pẹ̀ fún gan. ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí ni. wa kam min malakin fi samawati la tughni shafa'atuhum shay'an illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda. mélòó àwọn màláìka ní sámà èyí pé la tughni shafa'atuhum shay'an, ìṣìpẹ̀ wọn kò ṣàǹfààní kankan illa min ba'di an ya'dhana Allah, àfi lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala bá ṣe kíni, tó bá tó yọ̀ǹda liman yasha'u fẹ́ni tó bá fẹ́ wa yarda, tó sì yọ́nú sí. eléyìí àyà yìí ó ti kó àwọn shurutu ṣàfáà mẹ́tẹ̀ẹ̀ta ó ti kó sínú. aláwọ̀kọ́ idhnullahi, Allah subhanahu wa ta'ala ní yọ̀ǹda. ẹlẹ́ẹ̀kejì òun ni kíni, òun ni ridallahi anil mashfu'i lahu, ìyọ́nú Allah subhanahu wa ta'ala fẹ́ni tí wọ́n fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ ṣe ìṣìpẹ̀ fún, fẹ́ni tí wọ́n fẹ́ ṣe ìṣìpẹ̀ fún. Naam, ṣàfáà ó ní májẹ̀mú méjì. alákọ̀ọ́kọ́ òun ni al-idhnu, Allah subhanahu wa ta'ala ní ó yọ̀ǹda fún yàn láti ṣe ṣàfáà, òun ni ó yọ̀ǹda. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Allah subhanahu wa ta'ala yóò yọ́nú sí ẹni tí wọ́n fẹ́ ṣèṣìpẹ̀ fún àtẹni tó fẹ́ ṣèṣìpẹ̀ fún yàn. yóò yọ́nú sí àwọn méjèèjì bí ó ṣe wà nínú àyà tí mo kà síwájú nínú suratu an-najmi. وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. mélòó màláìka ní sámà pé ṣàfáà tí wọ́n ga ò ní ṣàǹfààní fẹ́ni kankan, kò ní ṣàǹfààní kankan àyàfi lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó wá tó yọ̀ǹda pé kí wọ́n ṣe ṣàfáà fẹ́ni tó bá fẹ́ wa yarda, tó sì yọ́nú sí. Allah subhanahu wa ta'ala ni man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi, kò sẹ́ni kankan tí ó ṣe ṣàfáà lọ́dọ̀ rẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀. sòyẹn ni pé a tún gbọ́dọ̀ nígbàgbọ́ yìí pé ash-shafi'u mukramun bish-shafa'a. ẹni tó bá ṣe ìṣìpẹ̀ fún yẹn náà wọ́n pọ́n lé pẹ̀lú ìṣìpẹ̀ yẹn ni. ìṣìpẹ̀ bóyá ẹnìkan tó wá special kan ni tó fi wá lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn, ó wá special lọ́pọ̀lọpọ̀ ló fi wá lágbára láti ṣe ṣàfáà rárá. ipò lágbára lásán, Allah subhanahu wa ta'ala ni ó fún un lágbára, òun ló máa fún un ní yọ̀ǹda, ni ó fún un ní kápá láti lè ṣe ṣàfáà. ẹni tí ó bá sí yọ̀ǹda, tí Allah subhanahu wa ta'ala tí ó bá yọ̀ǹda fún, irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣe ṣàfáà wẹ́nì kankan. àfààní daliluha fi ayatil kursiyyi, ẹ̀rí ṣàfáà yìí wà nù ayatul kursiyyi, wà nù ayatul kursiyyi yẹn ash-shafa'atu al-muthbata, ṣàfáà lè tó rinlẹ̀. ẹ̀rí rẹ̀ wà nù ayatul kursiyyi, òun ni man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi. wọ́n ní
mithaluha àpèjúwe ṣàfáà tó wá rinlẹ̀ yìí tí ó wáyé òun ni ṣàfáàtù nàbí yìí ṣàfáà anabi sallallahu alayhi wa sallam tí ó ṣe anabi sallallahu alayhi wa sallam ó láwọn àṣepẹ̀ tí ó ṣe tó kún òun nìkan ní ọ̀dà ṣe tí ó ṣe ṣepẹ̀ fáwọn èèyàn nínú rẹ̀ afáàní lahu ṣàfáàtùn anabi ní àwọn ìṣepẹ̀ oríṣiríṣi tí ó ṣe ò kafadil mawqifi gẹ́gẹ́ bí ṣíṣe ìṣepẹ̀ al-mawqif كفض الموقف إليني الشفاعة العظمى ركارنية شفاعة في الأقوارج في وين وما الله ساربا ونبي الله سبحانه وتعالى لا تري آدم تي دوري نبي نوح نبي إبراهيم نبي موسى عيسى يجفوا كان نبي صلى الله عليه وسلم gbogbo wọn máa sọ pé àwọn kọ́ àwọn lágbára láti ṣe nǹkan yìí àwọn ò lè ṣe àwọn kọ́ làwọn ń ṣe ṣìpẹ̀ yìí tí táfù alábá nàbì sallallahu alaihi wasallam so tí ó wá anábì àwọn sọ pé ana laha bẹ́ẹ̀ ni èmi ni Allah subhanahu wa ta'ala ló fún ní kápá nǹkan yìí èmi ni màá ṣe ìṣìpẹ̀ yìí fáwọn èèyàn lónìí òun lòun ṣe ìṣìpẹ̀ yìí fáwọn èèyàn ní ọjọ́ náà. So anabi sallallahu alaihi wasallam yóò máa yin Allah subhanahu wa ta'ala yóò ṣe sujud síbi al-arshu rẹ̀ yóò máa yin yóò máa ṣe àwọn èèyàn oríṣiríṣi fún so eléyìí ni al-maqamu al-mahmud wọ́n wá sọ fún pé ya Muhammad irfa' ra'sak gbórí rẹ̀ sókè tító wasal tu'ta tọrọ nǹkan lónìí wọ́n á fún ẹni tó bá tọrọ washfa' tushaffa' máa ṣe ìṣìpẹ̀ fáwọn èèyàn wọ́n á ṣe kíni wọ́n á gba ìṣìpẹ̀ rẹ̀ wa qul yusma'u lak má sọ̀rọ̀ tó bá sọ àgbọ̀rọ̀ rẹ̀ wọ́n á sì ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ so yóò máa ṣe ìṣìpẹ̀ fún gbogbo àwọn èèyàn ya Allah subhanahu wa ta'ala kò fi wá dájọ́ láàrin kálukú tó bá ń lọ aljanna ya Allah subhanahu wa ta'ala tó káwá kúnnú wọn àbẹ́ni tó bá ń lọ sínú náà ya Allah subhanahu wa ta'ala kó láwá kúrò ń bẹ́ẹ̀. wọ́n ní liyadkhula aljannata kullu muqtafi kí o gba àwọn mùmíní wà lè wọ aljanna àwọn tí wọ́n tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa ala alihi wa sallam inú shafa'a nabi sallallahu alayhi wa sallam òun náà ni kó tún ṣe shafa'a fáwọn ọmọ aljanna gan láti wọ aljanna àwọn tó bá tún dájọ́ fún pé aljanna ni wọ́n wọ̀ wọn kàn ní lọ wọ aljanna direct báyẹn nabi sallallahu alayhi wa sallam ni ó tún ṣe shafa'a fún wọn kálukú wọn dò lẹ́nu ọ̀nà ya Allah subhanahu wa ta'ala kó ká ànàkùnú wọn adolẹ́nu ọ̀nà aljanna láti wọlé so anabi sallallahu alaihi wasallam yóò máa gbàyọ̀ǹda lọ́wọ́ màláìka tó wà ní ẹnu aljanna láti wọlé yóò máa béèrè màláìka máa béèrè pé ta ni yóò sọ pé Muhammad ni yóò máa sọ pé Muhammad ni màláìka máa sọ pé bika umirtu la aftahu li ahadin qablak ìwọ ni wọ́n pa mí láṣẹ pé kí n ṣe nǹkan ìgbà ọkọ sí kankan ilẹ̀kùn yìí fún ilẹ̀kùn aljanna kí n má sì fẹ́ ní kankan síwájú rẹ̀ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká wà nínú àwọn al-muqtafun àwọn tí wọ́n wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ yìí. so bí eléyìí bí ó ṣe rí iná ni ilé tó ní ṣe pẹ̀lú ṣàfáà iná ni ilé anabi sallallahu alaihi wasallam láwọn ṣàfáà tó mí oríṣiríṣi nínú ní ṣàfáà rẹ̀ li ammihi Abi Talib ṣàfáà tí ó ṣe fún Abu Talib pé ilé ṣàfáà khassa náà ni ṣàfáà pé anabi nìkan náà ni ó ṣe ni anabi nìkan òun ni ó ṣe òun náà ni pé yóò ṣe ṣàfáà fún Abu Talib ó kú sórí ìṣe kèfèrí ṣùgbọ́n torí pé wọ́n ń dáàbò bá Ànábì sallallahu alaihi wasallam nílé ayé Ànábì wa ṣe ṣàfáà fún láti jẹ́ pé kí wọ́n mú ìyà rẹ̀ wọ́n mú fúyẹ́ ní inú iná wọ́n mú ìyà rẹ̀ fúyẹ́ kò ní jáde kúrò nínú náà ṣùgbọ́n wọ́n mú ìyà rẹ̀ wọ́n mú fúyẹ́ lásán so bí eléyìí bó ṣe rí náà ni Allahu ta'ala a'la wa a'lam subhanaka Allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك
Assalamu alaikum warahmatullahi wabarakatuh.